kí ló wà nínú pé èèyàn kéwù gan orí burúkú wo ló wà ńbẹ̀ yẹn kí ló táwọn èèyàn máa ń sọ̀rọ̀ bíi wèrè bí ẹ tó rí ẹ ti dàrú sọmọ ànábì làwọn ànábì ló bí ẹ ó ní bàbá tiẹ̀ ànábì ló bí ànábì náà kan ti yà kàyákà ànábì náà ẹ̀yin náà lẹ sọ pé wọ́n pátá ẹ̀yin náà lẹ sọ pé wọ́n bọ́ ọmọ ọdún 5 sùn ẹ̀yin náà àbádàbí náà kọ́ ni ṣé bí inú Kùránì náà ti ká gbóńtẹ́ ń kàlẹ́ jáde fún wa ayé Lárúbáwá ò ní dáwọn ò ní sórí rẹ̀ ẹ tó bá tó pè mí gan tó bá tó pè mí kíní kan tó fẹ́ kí n dá sàlàyé wa kò ní dá fún wọn. Bàbá Sokoti onírun mú Baobali àwọn Yorùbá ní dànìdànì ìbánilágbà kéke ní ti bá ní lọ ìgbà tẹ́ ẹ dàgbà tó báyìí tẹ́ ẹ ti ìgbọ́n bó wà lẹ́sẹ̀ àgọ́ tó ń gba kéke yín mo tẹ̀ sí báwọn onítíátà máa claim wípé gbogbo eré orí ìtàgé táwọn ń ṣe àwọn fi ń káyé lẹ́kọ̀ọ́ ni bó wà gangan lẹ́yìn gangan ò ṣe á lẹ́kọ̀ọ́ ẹ literate fún nǹkan kan so ẹ dẹ̀ ń discuss ẹ̀ lábẹ́lẹ̀ ẹ jẹ́ ọmọ lábẹ́lẹ̀ yín ọjọ́ tẹ́ bá ti gbé wàtá tẹ́ tijú Islam tẹ́ wá ń sọ̀rọ̀ Islam láì dá níta yẹn ọjọ́ náà lẹ́yìn náà ti tẹ́ àwa náà rẹ̀ ní tijú àti sọ̀rọ̀ sí yẹn níyàwó. èmi ò wá rírò àwọn bàbá ìdálẹ́bi òbí kì í sẹ́yìn àfa kan ẹ̀yìn àfa yìí fún lọ́ràn tó jẹ́ ipe tẹ́ ẹ bá ti gbọ́ ipe ẹnìkan bímọ ń bì kan ẹ fẹ́ mọ̀ bóyá Islam tó ń ṣe lálàáfíà àbí kò lálàáfíà ẹ̀ ń sá lọ ọbẹ̀ nìyẹn ẹ̀ ń tí ì kírun ẹ sì lọ sọ mẹ́ lórúkọ ẹ sọlá Abdulrozak lórúkọ pẹ́ẹ́nbó ṣé èrò lẹ́yìn ń wá sínú Islam ni àbáwọn tó fẹ́ sí Islam lẹ́ ń wá sínú Islam torí majority àwọn tá à ń sọ yìí náà wọ́n ṣe Islam in tó farú táwọn bàbá yẹn nìyẹn náà àwọn àfáà ló sorúkọ wọn bí wọ́n ṣe wáyé bàbá wọn àti ìyá wọn ọ̀ka Islam kún bẹ́ẹ̀ wọ́n pọ̀ gbà nílẹ̀ Yorùbá yìí torí ẹ̀ tẹ́ bá kó majority mùsùlùmí jọ nílẹ̀ Yorùbá yìí mọ̀náfìkì lọ́pọ̀ jù nù wọn àwọn tí wọ́n máa sọ pé mùsùlùmí làwọn wọ́n sì máa lọ chọ́ọ̀chì wọ́n sì sọ wọ́n lórúkọ Islam wọ́n kún chọ́ọ̀chì rẹpẹtẹ wọ́n kúnlé aláwo rẹpẹtẹ irú ẹ̀ ní irú ta lọ́lọ́run publicly ní Saheed Òṣùpá ló ti ń gbé ifá lárugẹ tó sì ń pe Al-Qur'an ní sàkámàǹjẹ irú rí ó sì kú ńjọ́ kan ẹ̀yin kan ó sì kágbádáwọ̀ ẹ̀ lẹ́ ń lọ kírun sí lára pọ̀ wọn àyà yín ni ẹ̀yin àáfàá yẹn gangan la dójú ti ni ẹ wo irú eléyìí nísìn ẹ wo bó ṣe attack Islam irú eléyìí èyí rándanrandan yìí ká tiẹ̀ sọ pé òun ṣe mùsùlùmí ọ̀rọ̀ tí òye ó jọ wá lójú ní ó jẹ́ kí n fún lésì kì í ṣe mùsùlùmí tẹ́lẹ̀ kí ni ká tí ìbátan sọ walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum so irú ọ̀rọ̀ àwọn eléyìí ò lè jọ wá lójú ṣé wàá ra àwọn onítíátà ọjọ́ èmi ti mọ̀ yìí pé nǹkan ti tán fún wọn kò sẹ́kọ̀ọ́ tẹ́ fẹ́ rí kọ́ lára wọn ọjọ́ bàbá yìí ti sọ̀rọ̀ tí wọ́n sọ yìí ẹ gbọ́. ọmọ kan ni wọ́n ló dóòyàn dídò yìí ò sì jẹ́ ìtumọ̀ sáwa wọ́n ní ọpọlẹ́rìn nígbà lé ó lè wọn ó tó mú sọ́yà rẹ̀ wá ní jẹ́wọ̀n ọ̀nà pọ̀ wọ́n ní kí la ikó bírèkì ẹ̀ lọ́dọ̀ àwa òṣèré gbogbo nǹkan bá ní sọ wá pọ̀ látàwọn obìnrin ẹ bá sì kíyèsí ẹgbẹ́ yẹn a máa dá fún kò sóbìnrin òṣèré tó ṣe pàtàkì lóde òní tí ó gbé wọn òfókó kan díhùn rí nínú ẹgbẹ́ mi ò rí. now ìgbà tí bàbá lè sọ publicly wípé báwọn ṣe ń bára wọn sùn bí ajá nìyẹn ẹ dákun ẹ̀kọ́ kí làwà fẹ́ kọ́ lára wọn sẹ́rù àwọn eléyìí ni wọ́n máa sọ wípé àti báyàwó ń yàwó sùn kódà torí ẹ̀ àwọn eléyìí ń bá àwùjọ jẹ ni àtàwọn eléyìí àtàwọn olórin irú kànjọ ni wọ́n.